tó mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ọ̀dẹ òtùbí àjíǹde ara yóò máa jẹ́ fún wa o. Ẹ wá gbọ́ òkodoro ọ̀rọ̀. Ẹ wo ẹ kàn dára yín láàmú ni. Ẹ wo àti mọ àwọn tó ń pa àwọn aráàlú. Ta ló sọ èyí? Breaking news o. Hey, at last Pastor Sam Adeyemi ó ti tú àṣírí àwọn ẹgbẹ́ tó wà ní ẹ̀yìn bí ó ṣe ń pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé ẹ rí i pé àṣírí ti wá tú báyìí? Ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Pastor Sam. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ pásítọ̀ àgbà ìyẹn wòlíì ajíhìnrere olùdásílẹ̀ Daystar Christian Center ìyẹn Pastor Sam ó ti tú pẹrẹpẹ ọ̀rọ̀ o. Ó ti sọ̀rọ̀ lórí àwọn tó ń pa àwọn kìrìsìtẹ́nì àti Nàìjíríà gan-an. Ẹ wá gbọ́, ó ní ṣé ẹ fẹ́ gbọ́ àwọn alágbára èèyàn tó wà ní ipò ńlá tí ó jẹ́ pé tó wà nínú ìjọba, ó ní àwọn ni wọ́n wà nídìí bí wọ́n ṣe ń pa àwọn kìrìsìtẹ́nì ní Nàìjíríà. He claimed that the powerful people at the highest ipò ńlá highest level of government are responsible for the pipeline of the Christian in Nigeria. Tó túmọ̀ sí pé àwọn ìjọba tó ó ti yé yín tó lágbára tí yẹ pé wọ́n gbà pé kò sẹ́ni máa mú wọn. Ẹ wò ó, tí ẹ bá rò pọ̀ ọba yóò lè mú yín. Olódùmarè ń bẹ o tó ń wò yín tó dẹ̀ máa ṣe ìdájọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá lọ́wọ́ nínú ikú kìrìsìtẹ́nì. Ẹ wo bàbá yìí ti sọ̀rọ̀, ó sọ̀rọ̀ níbi tó ti ṣe ìdúpẹ́ ayẹyẹ ọjọ́ tí ṣọ́ọ̀ṣì wọ́n pé 30 ọdún. Ibẹ̀ ni ó ti sọ ó ní ẹ wo ojúlówó tó yónú, ẹ jẹ́ ká rí dáadáa, ẹ jẹ́ ká wò ó, ẹ máa rí i. Ó wá sọ̀rọ̀ kan o, ó ní ó ṣe kìlọ̀kìlọ̀ fáwọn elétò ààbò Nàìjíríà. Ó ní tí àwọn àjọ US bá wọlé, ó ní ó máa tún worst sí ni. Adeyemi also warned that Nigeria's security challenges could worsen if potential US military action take place. Ó ní tí àwọn àjọ US bá wọlé, ó ní ètò ààbò, ó ní Nigeria security ó ló máa worst pátápátá ni. Ó tún tẹ̀síwájú o, ó ní ó ti fi hàn gàdàgbàǹgbà wípé pẹ̀lú òye wípé àwọn tó nífọ̀n tó léèkánná ni wọ́n ṣalátìlẹ́yìn fún pípa tí wọ́n pa àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ṣe wá rà àwọn tó pa kìrìsìtẹ́nì àwọn alágbára èèyàn kan tí wọ́n ní ipò ni. Some of them are at the highest level of government. Ẹ gbọ́, highest level of government. Ó ní ibi tí ọ̀pọ̀lọpọ̀ wọn wà nìyẹn o. Wọ́n dẹ̀ ti mọ̀ pé kò sẹ́ni máa mú wọn, kò sẹ́ni tó lè ṣe kíni tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Just like that. Ṣùgbọ́n ìpànìyàn tẹ́ yín lọ́rùn. Ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ó ní ẹ kàn má dára yín láàmú, ẹ má dára yín láàmú. Àdó olóró táwọn US kàn fẹ́ jù yìí, ó ní kò ń ṣe yẹn o. Ó ní ṣé ẹ rí àwọn tó wà nídìí ìpànìyàn kìrìsìtẹ́nì, àwọn alágbára kan ni nínú ìjọba. Kódà wọ́n ní burúkú owó. Ó ní wọ́n ní burúkú owó. Ó ní so it's not something America will throw bomb on the ground. Kò kàn ṣe káwọn àjọ Amẹ́ríkà kan máa ju àdó olóró gbàgbàgbàgbàgbà ní. Ó ní tó bá ju àdó olóró lóòótọ́ lè parẹ́ o, ṣùgbọ́n àwọn tó wà nínú ipò ìjọba yẹn gangan kọ́ ṣé wọn ò ní jẹ́ lómi dìde ni. Ó sọ̀rọ̀ òótọ́ ni òótọ́ ni. Ẹ wo bàbá yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kì í ẹ já ká tẹ̀díṣẹ́ àwọn èèyàn mi jáde. Bẹ́ẹ̀ ni mi ò lè ṣe kí n má kí àwọn ènìyàn mi. Ìkànnì I don't know why all of them are still scared of nailing the nail on the head. Ó ní ó sì ń yà mí lẹ́nu, kí ló dé tẹ́ lè sojú abẹ́ ń kó tẹ́ wá ń pẹ́ gbẹ̀gbẹ́. Ẹ wo ẹ láwùn, kò
kò síkú tí ó pàgbà tá ò ní bá polo orí ẹ̀ ń bẹ̀. Túndé Akámọ̀ ló sọ o. Bẹ́ẹ̀ ẹ gbọ́ nǹkan tí Jimmy Simon ó sọ. Ó ní pásítọ̀ yìí sọ òótọ́. Ó ní ṣùgbọ́n kí ló dé tẹ́ ẹ̀ tí bọ́ta látijọ́ ìkẹ́ ẹ̀ wá sọ nǹkan tẹ́ ẹ padà ń sọ yìí. Ó ṣe jẹ́ ìsìn lẹ́sẹ̀ṣẹ̀ wá ń sọ. Ẹ wo ẹ̀já gbọ́ nǹkan tí eléyìí sọ. Eléyìí àjàlá ni o. Ó ní pásítọ̀ Adeyemi ẹ mọ̀ ṣe fún òkú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kalẹ̀ yìí. Ọ̀rọ̀ yìí le. Ẹ wo sítàrẹ́ o. Ó ní now you are talking. Ó ṣẹ̀ṣẹ̀ sọ. Èmi gan gbà fún pé ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni. Ó ní all of you Yorùbá pastor no one talk before. Ẹ̀ ń sá lọ sókè òkun. Àṣé òjò ló pọ̀ nìyí. Ẹ gbọ́ ṣó parọ́ ni. Kò parọ́. Ẹ̀yin gbọ́ bí àpẹẹrẹ ṣé ẹ gbọ́ kí Adébóyè kó sọ̀rọ̀ sí i. Ẹ̀yin ẹ gbọ́ kí Bishop Oyedepo kó sọ̀rọ̀ sí i. Bẹ́ẹ̀ lọ. Ẹ ò ní gbọ́ kó sọ̀rọ̀. Wọ́n dẹ̀ nílò láti sọ̀rọ̀ nítorí pé àwọn ọmọ ẹ̀yìn wọn ni wọ́n ń pa nípakúpa jù. Àbí àwọn ọmọ ẹ̀yìn Kristẹni tó jẹ́ ọmọ ẹ̀yìn wọn ni wọ́n ń pa. Wọn ò dẹ̀ rọ́rọ̀ sọ. Arákùnrin sọ̀rọ̀. Ó ní Yorùbá ń sá, wọ́n ní wọ́n ń fọ́. Ẹ wo Amaka ló sọ̀rọ̀. Ó ní indeed ojú gbà mí tì fún àwọn pásítọ̀ yìí. Ó ní ojú gbà mí tì fọ́pọ̀lọpọ̀ wọn o. Ẹ já ka àtẹ̀jíṣẹ́ eléyìí. Bẹ́ẹ̀ ni ìkànnì àmọ̀ bẹ́ẹ̀. Ó ní Trump isn't a man that spat on the ground and lick it up. He talk and do ni, not a ruler. Ó ní asọ̀rọ̀ kó ṣẹ àní àwíbẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Trump yìí o. Ó ní kò ṣe tó máa sọ tó máa kó o jẹ rárá. Ẹ̀já tún ka àtẹ̀jíṣẹ́ eléyìí ló gbé mi débẹ̀ o. Ó ní let him go and report this to the DSS. Why is he telling his congregation? Ó ní ó bá ti lọ sọ fún àwọn àjọ DSS náà. Ó ní ìwòyí láàárọ̀ tarúgbó sunkún oge lẹ́sẹ̀ṣẹ̀ wàá láhùn. Ẹja gbá ọ̀rọ̀ lẹ́nu ọ̀kẹ́ owó. Ó ní kò sẹ́ni tó lágbára ta ló gbọ́ tọ́lọ́run. Kò sẹ́ni bọ́dì tó gbọ́ tọ́lọ́run. Bẹ́ẹ̀ ni o. Ó ní kò sẹ́ni tọ́lọ́run ò lè mú o. Ẹni tọ́lọ́run ò lè mú kò tí ì dáa. Ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ kan tó kù ẹja gbọ́ ohun tí eléyìí sọ. So you sabi them àbí? Wọ́n ní so ẹ mọ̀ wọ́n. Látijọ́ yìí ẹ̀ẹ́dẹ̀gbẹ́nu dákẹ́. Ẹ ò sì rọ́rọ̀ sọ. Tó a ní rí jù báyìí lọ òde torí a ó máa bẹ ọ̀ bí ẹni bẹ ṣú ní àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ náà o. Ẹni bá láwọn èdè òun láwọn èdè bá o la fi ń kí yín wípé ó dàbọ̀.